Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi ibi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus ní ìṣẹ́jú márùn-ún. Ní òní n ó máa ṣàlàyé bó ṣe lè differentiate implicit function. Ẹ máa bá mi ká lọ. Ó rí pé nínú àwọn fídíò tó kọjá mo ti ṣàlàyé bá ṣe lè ṣe derivative oríṣiríṣi, èyí tó jẹ́ polynomial ni, èyí tó jẹ́ product, quotient àti composite function àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní òní a máa lọ sí implicit function. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ohun tí mo fẹ́ ṣàlàyé ni pé gbogbo àwọn eléyìí tá a ti ń ṣe látàtẹ̀yìnwá, polynomial ni o, product ni o, quotient ni o, composite function ni o, a máa ń pè wọ́n ní explicit function. Ṣó ti yé? Explicit function from the word explicit. Explicit function ni èyí tó jẹ́ pé y àti x wọ́n dá dúró fúnra wọn lọ́tọ̀lọ́tọ̀. Ó rí pé tó bá wo ohun tá a ti ń ṣe bọ̀ sẹ́yìn, ó rí pé ohun tá a mọ̀ ní bóyá ká ní y is equal to kíní kíní kan is a function of x. Ó rí pé y ó wà explicit from x àbí x dá dúró bí ká sọ pé sin x. Ṣó ti yé? Tá bá wá ní implicit function, òun náà ni irú èyí tá a ní tó jẹ́ pé x kò lè yà kúrò nínú y conveniently. Let me just say it, ẹ jẹ́ n sọ́ báhun, wí pé tá a bá lè ya x àti y kúrò nínú ara wọn lọ́nà tó gbà rọrùn, ó rí pé tó bá nírú nǹkan báyìí tí wọ́n á ní kó differentiate wọn, ó rí pé o lè má lè rí x àti y rẹ, o lè má lè yà wọ́n. Ṣó ti yé? Eléyìí là ń pè ní implicit function. Bó la ṣe máa differentiate ẹ̀? Kò yàtọ̀ sáwọn èyí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀, ohun tó kàn gbọdọ̀ gbọ́yé òun náà ni jẹ́ n ṣàlàyé nǹkan kan fún ọ kó tó di pé á tẹ̀síwájú. Ó rí pé tá bá ní y is equal to 2x squared, ó rí pé á sọ pé dy dx kí là máa ń pè? Á sọ pé 4x. Nǹkan kan ń bẹ tó jẹ́ pé à ń fojú fò, ó rí pé ohun tá à ń ṣe nísìnyí ni pé function yìí à ń differentiate x là ń differentiate, a lè sọ pé ds ds, that is function yìí o, nínú kiní yìí o, x là ń differentiate. Ṣó ti yé wa? Ó rí pé yóò máa fún wa ní 1 torí pé ó ń fún wa ní 1 ni ò jẹ́ ká ṣe kíni, ni ò jẹ́ ká ṣe bákan. Ká pé wọ́n fún ẹ ní y rẹ àbí wọ́n fún wa ní z, wọ́n fún wa ní nǹkan míì pé 2y square, wọ́n á ní kó differentiate ẹ̀ with respect to x. Ó rí pé tó bá differentiate òun náà yóò fún ọ ní 4y. Kí lo differentiate náà? Y la fi kọ dy with respect to what? With respect to x. O gbúdọ̀ mọ fi sí. Mo lérò pé ó yé wa. Ká pé wọ́n fún wa ní x square, wọ́n á ní ká differentiate ẹ̀ with respect to x. Kí ni yóò jẹ́ o? Yóò jẹ́ 2x. Kí là ń differentiate náà? À ń differentiate x with respect to kíni? With respect to x. Ká pé wọ́n fún wa ní y square bákan náà ẹ̀wẹ̀, òun ó máa jẹ́ 2y. Kí là ń differentiate náà? Y with respect to kíni? With respect to x. O gbúdọ̀ mú àwọn méjèèjì un lọ́wọ́ síwájú kó tó di pé á ṣe kíni? Á tẹ̀síwájú. Ká pé question kan wá sọ pé differentiate x square plus y square is equal to 25. Jẹ́ n béèrè lọ́wọ́ rẹ, ṣé implicit ni àbí explicit? Má gbàgbé ohun tí mo sọ pé implicit ni function tó jẹ́ pé a lè rí y àti x yà kúrò láàrin ara wọn lọ́nà tó gbà rọrùn. Má sọ pé a lè rí x àti y yà o, torí tó bá fẹ́ fi x, tó bá fẹ́ make y the subject of the formula níbí báyìí, ó lọ́nà tó lè gbà ṣe, tó jẹ́ pé lọ́nà tí ó gbà ṣe kíni o, tí ó gbà rọrùn. Bó la ṣe wá ṣe? Òun náà ni pé ó sọ pé kíni o, differentiate the both side, ó differentiate side méjèèjì. Ṣó ti yé wa báyẹn? Ó máa wá lo gbogbo àwọn eléyìí tá a ti kọ́ sẹ́yìn. Ó rí pé tó bá differentiate eléyìí, má gbàgbé ohun tá a fẹ́ differentiate ni kíni o, with respect to what? With respect to x. Ó yá jẹ́ á máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Tá bá differentiate alákọ̀ọ́kọ́ níbí báyìí, x square, kí ni derivative of x square? Yóò jẹ́ 2x. Kí la differentiate náà? The x. With respect to kíni? With respect to x. Ṣó ti yé wa báyẹn? Then plus, jẹ́ á differentiate eléyìí náà, kí ni yóò fún wa? 2y. Kí la differentiate náà? Y with respect to kíni? x. Má gbàgbé derivative of constant, kí ni yóò máa fún wa? Yóò máa fún wa ní 0. Ṣó ti yé wa báyẹn? Ó rí pé tó bá wò ó dáadáa, eléyìí ó cancel ara wọn, yóò wá kù 2x plus 2y dy dx is equal to 0. Ṣó ti yé mi báyẹn? O lè collect like times. Tàbí kó gbé bọ̀dá yìí kó gbé wá sí ẹ̀gbẹ́ lọ́hùn, yóò jẹ́ 2y dy dx is equal to minus 2x, àbí? O lè fi dy dx jẹ́ ṣe subject of the formula nígbà tó jẹ́ pé là ń wá, yóò máa fún ẹ ní minus 2x divided by 2y.
ó rí pé yóò gẹra wọn, kí ni ó kúnlẹ̀ minus x over y. ó rí pé ọ̀rọ̀ ju púpọ̀. ok ká pé mo tún nírú eléyìí ńkọ́. number 2, differentiate xy plus y sin y is equal to 50 with respect to x. so ìgbésẹ̀ kan náà òun náà ló gbé ń bẹ̀. ṣó ti yé, ó rí pa ní xy plus sin y is equal to 50. a sọ pé differentiate both sides with respect to x, àbí? so ó rí pé eléyìí yàtọ̀ sí ti àtẹ̀yìnwá. tó bá wò dáadáa sọ pé function kan ní function kan tún leléyìí náà, àbí? má dẹ̀ gbàgbé pẹ̀lú tí mo sọ síwájú, tó bá nírú nǹkan báyìí function méjì tó yẹ kó dá dúró fúnra wọn, kí ló mọ lò? ó mọ lò product. ṣùgbọ́n wá gbọ́dọ̀ wà careful, ó rí pé with respect to x là ń differentiate, tó ti yé, kò gbọ́dọ̀ sọ irú àwọn nǹkan báwọn. óyá, ó rí pé alákọ̀ọ́kọ́ tá bá ní xy tó bá ṣe ń bí báyìí, tó fi eléyìí ṣe u, tó fi eléyìí ṣe v, ó rí pé pẹ̀lú tó wà ń bẹ̀ náà ni pé fi alákọ̀ọ́kọ́ lẹ̀ bó ṣe wà, àbí? differentiate ẹlẹ́ẹ̀kejì, ó rí pé tó bá differentiate ẹlẹ́ẹ̀kejì, kí ló fún ọ? derivative of y is 1, àbí? so yóò mọ̀ fún ọ ní 1. bẹ̀ torí pé ó ṣe kí ni, ó differentiate with respect to y, yóò máa jẹ́ y ló differentiate, àbí? with respect to x, then plus kọ ẹlẹ́ẹ̀kejì bó ṣe wà y, differentiate alákọ̀ọ́kọ́ òun náà fún ẹ ní 1. kí ló ń differentiate náà? x with respect to kí ni? with respect to x. ó mì pé answer rẹ̀ ó máa jẹ́ x dy dx plus y. so n tí eléyìí ó fún wa nìyẹn. mo rò bóyá wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀. x dy dx plus y, then plus kí ni derivative sin y ń bí báyìí? cos y, àbí? but kí là ń differentiate náà? y with respect to kí ni dẹ̀ ṣì ni? with respect to x. tó bá differentiate 15 bí báyìí, yóò fún ẹ ní 0. so ti yé mi báyẹn, yóò fún ẹ ní 0. then you now collect the like terms. so ó mì pé you have x dy dx plus cos y dy dx is equal to minus y, àbí? ó rí pé dy dx rẹ ó common, yóò jẹ́ x cos y is equal to minus y, àbí now? so lẹ́yìn náà ó fi ń pẹ́ pé n tá wà interested láti mọ̀ òun ni kí ni o? òun ni dy dx wà. ó wá fún mi ní minus y divided by x cos y. ó rí pé kò le rárá. eléyìí ni bó ṣe mọ̀ ṣe implicit function. so kí n tó parí, ẹ jẹ́ n fún wa ní example mìíràn léyìí tí ó ní second order derivative. òun ni pé if x squared plus y squared minus 2x minus 6y plus 5 is equal to 0, find dy dx and the squared y dx squared at x is equal to 3 and y is equal to 2. má gbàgbé wípé implicit function la fẹ́ ṣe. sì má gbàgbé ẹ̀wẹ̀ bó ṣe máa ń ṣe higher order derivative. ó ní eléyìí wọ́n fẹ́ ká find the first order derivative àti second order derivative. mo dẹ̀ ti ṣàlàyé tí wọ́n bá sọ pé at one point, òun ni pé tó bá ti differentiate ẹ̀ tán, wà á máa gbé value point yẹn, wọ́n máa gbé sínú derivative rẹ. alákọ̀ọ́kọ́ ńbẹ̀, a ní x squared plus y squared minus 2x plus 6y plus 5 is equal to 0. so differentiate both sides with respect to x, àbí? óyá jẹ́ á máa ṣe lẹ́yọkọ̀ọ̀kan. wọ́n dẹ̀ gbàgbé ọ̀nà tí mo sọ tí ò fi ní dàrú mọ́ ọ lọ́wọ́. òun ni pé tá bá kọ́kọ́ differentiate alákọ̀ọ́kọ́ 2x, àbí? kí la differentiate náà? x with respect to kí ni? x. tó bá differentiate ẹlẹ́ẹ̀kejì náà, òun náà fún ẹ ní 2y, àbí? kí la differentiate náà? x with respect to kí ni? y. mo rò bó yé wa báyẹn. sorry. so a differentiate y so with respect to x, àbí? then minus, ó rí pé 2x kí ló fún ẹ? 2, àbí? but x la differentiate with respect to x. tó bá wo eléyìí náà, yóò fún ọ ní 6, but kí ló differentiate o? kò differentiate y. tó ti yé, with respect to x. derivative of constant òun fún ẹ ní kí ni? plus 0 is equal to 0. tó ti yé mi báyẹn. tó bá collect like terms rẹ, tó kọ́kọ́ gé àwọn
ds yìí kúrò, ó rí pé n tó kù tá ní òun ni 2x plus 2y dy dx minus 2 plus 6 dy dx is equal to 0. So tó bá gbé wọn tó collect like time, àwọn tí ò ní dy dx nínú tó dá wọn padà sí ẹ̀gbẹ́ lọ́hùn, ó rí pá ní 2 minus 2x àbí bẹ́ẹ̀ kọ́ ni. So then dy dx mi common àbí, ó mean pé màá ní 2y plus 6 is equal to 2 minus 2x àbí. So if I divide both sides by 2y plus 6, ó mean pé dy dx mi ó máa jẹ́ 2 minus 2x divided by 2y plus 6. Ó pé tó bá wo 2 common nínú méjèèjì, lé ó kù 1 minus x, 2 sì common níbí báyìí náà, so yóò kù y plus 3, 2 gé ra wọn, ó mean pé dy dx mi is equal to 1 minus x divided by y plus 3. Má dẹ̀ gbàgbé pé wọ́n fún wa wípé ká find àwọn derivative yìí at what point? At point x is equal to 3 and y is equal to 2. So you now say therefore dy dx at x is equal to 3, y is equal to 2 will now be equal to, so òun ni pé ibi tó bá ti rí x ó fi 3 sí, ibi tó bá ti rí y wá fi 2 sí, á jẹ́ 1 minus 3, 2 plus 3. So kí ni ó fún wa? That's minus 2 divided by what? So minus 2 over 5, minus 2 over 5. So dy dx la ṣe yẹn o. Ǹjẹ́ o lè ṣe ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ, eléyìí tó ń ṣe kí ni o? Second order derivative d square y dx square, òun náà ò le rárá. So ó rí pé kí lá lò níbí báyìí? Quotient rule àbí? Ṣùgbọ́n o gbọ́dọ̀ wà careful ìgbà tó bá ń ṣe é torí implicit function ni. Má gbàgbé pé ó fi eléyìí ṣe u àbí? Ó fi eléyìí ṣe v. So ó mean pé derivative rẹ dy dx, d square dx yẹn yóò máa jẹ́ derivative eléyìí la fẹ́ differentiate, that is function tá differentiate tán, a fẹ́ differentiate ẹ̀. So sọ pé jẹ́ n tún kọ kó má dàrú. So òun ni pé d square y dx square rẹ yóò máa jẹ́ d dx dy dx. A dẹ̀ ti find dy dx wa àbí? So kí ni dy dx wa jẹ́? Ó rí pé dy dx wa jẹ́ kí ni o? Ó jẹ́ 1 minus x divided by y plus 3. So ti yé wa báyẹn. So lẹ́yìn náà n tó kù tó ṣe ni pé kí ni? A fẹ́ differentiate kí ni o? A fẹ́ differentiate eléyìí. So ó rí pé tó bá gbé wálé ó dà gẹ́gẹ́ bí ká sọ pé y is equal to 1 minus x y plus 3 àbí? So tó bá represent eléyìí, tó represent ẹ̀ pẹ̀lú y àbí? So therefore ó rí pé quotient rule ló lò pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan, tó bá fi eléyìí ṣe u, tó fi eléyìí tó wà nísàlẹ̀ náà ṣe v, má gbàgbé pé tó bá fi nǹkan kan ṣe u, ó ṣe kí ni o? Ó differentiate wọn. So then your du dx will now be, since tó jẹ́ pé implicit ni, má gbàgbé, so eléyìí ó máa jẹ́ 1 minus derivative of x is what? Is also 1. Sorry, derivative of 1 is 0 àbí? Minus derivative of x is 1, so eléyìí ó máa fún ẹ ní minus 1 àbí? Then your v is y plus 3. So tó bá differentiate òun náà, but má gbàgbé o, your dv dy níbí báyìí lòun ó jẹ́, tàbí kó pé dv dx, but y ló wà níbí báyìí, tó bá differentiate ẹ̀ sọ pé 1 ni ó jẹ́, but ó gbọ́dọ̀ wà careful torí y là ń differentiate, ó máa jẹ́ y with respect to x. Ó ti yé wa? So òun ó máa jẹ́ dy dx. So ó wá gbé sínú formula wa, má gbàgbé pé kí ni formula wa? Òun ni kí ni? v du dx minus u dv dx divided by h divided by v square. A máa gbé wọn sí lẹ́yọ kọ̀ọ̀kan. So ó mean pé d square y dx square rẹ, so yóò máa jẹ́ kí ni v wa o? Y plus 3. Kí ni du dx rẹ? Minus 1 minus kí ni u rẹ o? 1 minus x. Kí ni dv dx yẹ? Dy dx, then divided by v square wa,
which is y plus 3 everything square. So kò nídìí kó dára rẹ láàmú, ó rí i pé lẹ́ẹ̀kan tá a ṣe a ti gẹ́ẹ̀tì dy dx wa, a sọ pé ó jẹ́ kí ni o -5/2 àbí -2/5 ni, ẹ jẹ́ á wò -2/5 àbí, wọ́n dẹ̀ fún wa ní x àti y wa náà kó jẹ́ 2, so -2/5, x wa òun náà jẹ́ 3 àbí, y jẹ́ 2. So if you substitute this point, therefore your the square y dx squared at x is equal to 3, y is equal to 2, y dx is equal to -2/5. So then kí la mọ̀ ní o, y, kí ni y wa, that's 2 plus 3 multiply by -1 minus 3, the y dx mi 2/5 divided by 2 plus 3 everything squared. So if you simplify them further, eléyìí ó máa jẹ́ -5, so eléyìí ó jẹ́ -4 multiply by -2/5 àbí, so ó rí i pé multiplication ni mẹ́tẹ̀ẹ̀ta eléyìí àbí. So then divided by 5 square which is 25 àbí, so then -5 minus 8/5 then divided by 25. Kò lè kọ́ báhun. So if you find your LCM here, you are going to have 5. This will be -25 minus 8 multiplied by 1 divided by 25 àbí, so then this will give you -33 divided by 125. So you can check it out. So I think that's going to be the result, and I hope you understand. So if you understand it, please don't forget to subscribe to my channel. Thank you very much guys, and see you in the next video.